àbẹ́ òkú fi wọ́n délé bàbá. Ọmọ agbóná tajà ọmọ agbóná tọba ọmọ aláyò wá àjòjì ọgbọ́dọ̀ wẹsẹ̀ àjòjì kọ́ bá wẹsẹ̀ lébẹ̀ àádọ́ni ẹbọ. ọdẹ ni ẹbọ. ẹ ṣeun bàbá. bàbá tó bí yín lọ mọ́ ẹ tó mélòó lọ́wọ́ wọn àti pé ipò wo lẹ́yìn wà nú àwọn ọmọ bàbá. a pọ̀ lọ́wọ́ bàbá mi o torí pé ìyàwó bàbá mi tó bí mi lọ́wọ́ ó fẹ́ tó 11 àdìrò 16 ló wà ní àyálédé jẹ́mọ́ bí tí wọ́n pè ní àyálédé. ẹ̀yin náà lẹ́bàá wa tàn mọ́lẹ̀ sí i tá a bá ń gbọ́ àwọn èdè kàsì àwọn èdè àtijọ́ báyìí bí àwọn pé ẹnu àgbà náà ló fi ti gbọ́ ẹ̀yin náà lẹ́bàá wa tàn mọ́lẹ̀ sí i. ilé àwọn àgbà àtijọ́ tó bá ti kúrò ní ìta gbangba wà wọnú mébìdì wọn ibi tó ń kọ́ kíṣìnì obìnrin sí ní ẹ̀yìnkùlé wọ́n ṣe tò lera bí wọ́n ṣe ń ṣe àdúró wọn síbẹ̀ tìyálé nìyí o tìyàwó nìyí o ó kà ó pé 16 kì í tó fi hàn pé ìyàwó 16 máa yín ní. bẹ́ẹ̀ ẹ ti jọ bàbá yìí bàbá. ẹ tó bá ti mú àwọ̀ bàbá dídán ni kó ní ẹran ìfẹ́ obìnrin lára mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo jọ bàbá mi. ẹ fẹ́ràn obìnrin lẹ́yìn bàbá. àwọn obìnrin sì nífẹ̀ẹ́ yín náà. ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé iṣẹ́ tí Ọlọ́run yàn mí tí mò ń ṣe á mú kí obìnrin máa fẹ́ràn mi tí bá dẹ̀ ní pé mo sá fóbìnrin mi ní dípò tí mo wà lémi obìnrin ò ṣe sá fúnṣẹ́ wa yìí bẹ́ẹ̀ ná fúnṣẹ́ babaláwo alárin àká ìlú tó bá ti dé báyìí bí ò fẹ́ obìnrin bẹ́ẹ̀ obìnrin á máa fẹ́. ní a fi pé 16. bẹ́ẹ̀ni. 16. bẹ́ẹ̀ni. kábíyèsí Ọlọ́run tó pẹ́ ṣùgbọ́n ọmọ ìlú wa gan ọmọ ìlú bàbá mi gan tó wà bẹ́ẹ̀ bóyá ló pé 2. bẹ́ẹ̀ni. iṣẹ́ tí bàbá yàn láàyò òun ló fà á tí gbogbo ibi tíṣẹ́ bá gbé wọn dé. bẹ́ẹ̀ni. ó sì tún jẹmọ́ iṣẹ́ tó jẹmọ́ iṣẹ́ àánú. bẹ́ẹ̀ni àánú dá. òkú ńlá ṣaláǹgbá pèrè okòrò tẹnu ìbọn jù bàbá nínú àwọn orin yìí kan ẹ máa ń kí bàbá ọba mi ò á lẹ́yẹ lógegun ní bàbá mi ológegun sínú ilé ṣoògùn sáde ẹnu yín ni ó ti dùn bóyá kẹ́ bá mi tó nínú ilé kò mú tòkè àjà kò mú gbé kété ra. ẹ ó kó wa ń kọ́ lórí ẹ bá ń kọ́ lórí ẹ bá ń kọ́ lórí ẹ bá ń kọ́ lórí ká gbọ́. bàmí ò á lẹ́yẹ lógegun o òmùgbérégelu alẹ kò mú mo máa mú òmùgbérégelu alẹ kalẹ bí amúròkó ṣó. èèyàn oṣó lé hàn kò sì rí ọmọ rẹ àjẹ́ ilé kò sì rí ọmọ rẹ òun gan níbi tí mi kí ó bá dàbẹ̀ ni pé ó rú mi lójú díẹ̀ ó ní òun yẹn ni kí n má fi pe òun. náà lẹ sì ń lò. bẹ́ẹ̀ ni. ẹyin kankan tí wọ́n fẹ́ agbọ́ pé bàbá yìí nígbà tí wọ́n ń bẹ láyé gẹ́gẹ́ bí olórí gbogbo awo Ègbè ọba pátápátá à ń gbọ́ wọ́n ní wọ́n pé kan wípé nígbà tí bàbá yìí wà láyé pé bọ́ bá ní igi tútù tí wọ́n ń nawọ́ sí tí wọ́n pè bí wọ́n ti ń pè pé yóò sì gbẹ lóòró. bẹ́ẹ̀ ni bàbá mi máa ń fi ọ̀rọ̀ ẹnu ó fi ń pa igi lóko ẹ̀ kì í ṣe pé ó ń ṣàgbẹ̀ o ṣùgbọ́n àwọn tí wọ́n ń kó wá sọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí aláìlera kádà kò ní kọ́lọ́kọ́lọ́ àbí kó ní àìsàn míì òun ló máa bá bàbá mi dáko at least mo ka 21